Tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín nílé lóko lọ́nà lẹ́yìn odi pé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ mà káàsán, etí tẹ́ fi ń gbọ́ wa màrédì. Bákan náà, ojú tẹ́ sì fi ń rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà. Ẹ ò wá ní rohun gbé sọnù bí ò ṣe bí ọmọ o. Gbogbo ọmọ Yorùbá, ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ o. As e dey go. Ẹ jọ̀ọ́, ijọ́ wo la fẹ́ dẹ́kun tàbí tá a fẹ́ bọ́ lọ́wọ́ àwọn ìka ẹ̀dá wọ̀nyí? Ijọ́ wo la fẹ́ bọ́ lọ́wọ́ àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá wọ̀nyí pẹ̀lú ìwà ìka wọn, pẹ̀lú ìwà ọ̀dájú wọn tí wọ́n sì ń ṣe? Ǹjẹ́ ẹ ti gbọ́? Ẹ jẹ́ kí n gbé yín débẹ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí, wàhálà ti ṣẹlẹ̀, ó ti di bó lọ yá mi, pàápàá jùlọ ní ìpínlẹ̀ Benue. Bẹ́ẹ̀ ni, látàrí àwọn ọ̀dọ́ tí wọ́n ń protest lórí ikú tó ń pa wọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan, tó ń pa wọ́n pípípí. Kódà with shocking move làwọn ọ̀dọ́ fi eléyìí ṣe. Ẹ jẹ́ n gbé yín débẹ̀. Àwọn àgbẹ̀ mẹ́ta kan máa ní o. Àwọn àgbẹ̀ mẹ́ta tó jẹ́ wípé wọ́n ṣe kí ni wọ́n pa wọ́n ní ìpínlẹ̀ Benue. Tó dẹ̀ jẹ́ pé àwọn afurasí agbésùnmọ̀mí ni ó pa àwọn àgbẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí. Pabambarì ibẹ̀ lẹ́yìn tó pa tán, ẹ mọ̀ pé wọ́n á pa, wọ́n á tún fi dára ni. Wọ́n pa tán, wọ́n fi dára sílẹ̀ bẹ́ẹ̀. Èyí ló wá mú kí àwọn ọ̀dọ́ bínú. Àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ Benue wọ́n bínú tán, kódà wọ́n faraya. Ẹ wá mọ pabambarì nǹkan tó ṣe. Bó ṣe wò pé ẹ ti ṣe ń tẹ́ máa ṣe o, kò sí wàhálà. Bó ṣe palẹ̀ òkú mọ́ nìyẹn o, ló bá di ọ̀dọ̀ àwọn afọbajẹ wọn, ọ̀dọ̀ àwọn tó ń ṣòfin wọn. Wọ́n bá palẹ̀ àwọn òkú àgbẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí mọ́, lọ gbé lọ síbẹ̀ wípé ẹ wo, ṣé ẹ tún ti rí o? Tẹ́ ẹ bá ṣe ń lajú yín rọ̀gọ̀dọ̀ lẹ̀, ẹ ṣàrí, ẹ rí pé wọ́n tún ti pa lára wa. Bẹ́ẹ̀ jẹ́ ni o, bẹ́ẹ̀ dín ni o, bẹ́ẹ̀ bọ́ ni o. Àwọn fún yín lókù yìí. Àrà tó bá dẹ̀ wù yín ni kẹ́ fi òkú dá. Ó ṣọ́ọ̀kì. Ṣùgbọ́n àwọn ọlọ́pàá gbìyànjú láti rí pé àwọn stop wàhálà wọn. Ẹ má jẹ́ n tàn yín, kò dójú ẹ̀ lọ́lọ́pàá ò jápa, kò dójú ẹ̀ lọ́lọ́pàá ò jápa. Bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní tẹ̀sórí Ojimi. Bẹ́ẹ̀ ni ní agbègbè Makurdi local government ní May 29. Níbi tí àwọn ọ̀dọ́ ti gbé òkú lọ bá àwọn afọbajẹ wọn Alfred Beggars home tí wọ́n protest. Beggars home and children narrowly escaped from set ablaze. Nítorí pé àwọn ọ̀dọ́ ṣetán àti dá gbogbo ẹ̀, wọ́n ṣetán àti dá gbogbo ẹ̀ rú. Bákan náà, àwọn ọlọ́pàá wá gba òkú mẹ́tẹ̀ẹ̀ta pé kó má wọrí, àwọn ń ṣe ìwádìí lọ lọ́wọ́ as usual. Ẹ ti mọ báyẹn máa ń sọ, ìwádìí òye máa lọ lọ́wọ́ látọwọ́ ọlọ́pàá. Bẹ́ẹ̀ ni o, ìwádìí òye máa lọ lọ́wọ́. Gbogbo ọmọ Yorùbá ṣe ti rí o. Àwọn ìpínlẹ̀ Benue nìyẹn. Bóyá ń táwa náà á máa ṣe ńlẹ̀ wa rèé o. Bóyá tó bá ti pa èèyàn kan lágbègbè kan, láyé community kan, tó bá ti wà lọ gúnlẹ̀ sọ́dọ̀ kábíyèsí, á lè tètè mọ̀ pé àsìkò ti tó láti ṣe nǹkan. Nítorí tóun ò bá ṣe nǹkan, ó ṣeé ṣe kí nǹkan ṣe ìlú òun. Tó bá ń ṣe bẹ́ẹ̀ yẹn, ẹ máa rí pé respect á lè wà níbẹ̀. Wọ́n á lè tètè wá nǹkan ṣe sí i. Ẹ wo, bẹ́ẹ̀ ìdí tí ó fa gbogbo wàhálà yìí ni pé kò má sí ìjà o. This is not just another strategy. This is not just another one o. Wọ́n tún ṣe é de pé àwọn àti àwọn àgbẹ̀ yìí ṣẹ́rí ìpinnu àwọn ọ̀dọ́ yìí lórí ẹ̀ ni pé àwọn ò ní gbà o. Àwọn ò ní gbà nítorí ṣẹ́rí Beggars home ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn ọlọ́pàá ti gbà á lọ́wọ́ wa o. Wọn ò jẹ́ ká tẹ́fẹ̀ẹ́nu wa. Ṣùgbọ́n àwọn á ṣe kí ni? Àwọn á dá gbogbo ẹ̀ rí. Àwọn á rí i pé ṣẹ́rí àwọn tó ń pa wọ́n nípakúpa yìí, àwọn ready àti bà gbogbo ẹ̀ jẹ́. Nítorí pé how many more losses before systematic response? Ẹ gbọ́, ọdún mélòó ló fẹ́ fi pa wọ́n dà? Ẹ̀mí mélòó ló fẹ́ fi ṣòfò dà kí ìjọba tó dá sí àwọn? Lọ́wọ́lọ́wọ́ báyìí,
ó ti di wàhálà o nítorí pé wọ́n ti pe àwọn lawmaker wípé kó wá fèsì ẹ̀ kó wá ganu sí mic kí ló ń wò tó fi jẹ́ pé wọn ò lè ṣe nǹkan kan wọ́n ní kí ló ń wò tó fi jẹ́ pé wọn ò lè ṣe kankan wọ́n kẹ̀dẹ̀ sí ń wo báwọn arábí ṣe ń pa wọ́n nípakúpa bẹ́ẹ̀ ẹja ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹja gbé àrùn táwọn èèyàn sọ ìkànjẹ́ kọ́yé mi ó ní ẹ̀yin gáìsì organize ara yín kẹ́ fúnra yín gbogbo ọmọ Fúlàní tẹ́ bá rí ní Benue ẹ̀yà mútu ẹ̀ lọ́wọ́ kan nítorí ta ló sọ fún mi pé protest ló máa gbọ́ ní ó máa kápá Nàìjíríà mẹ́yìn Nàìjíríà ti kọjá level yẹn bẹ́ẹ̀ ni ó ti kọjá level yẹn bẹ́ẹ̀ ni kan tó ṣe pé is this above contributor not in Nigeria or is a returnee honey who does he want to eat the nails on the head kò sẹ́jọ́ fẹ́ dúró ẹjọ́ ta ló ń stop àwọn ọ̀dọ́ yìí ẹ má stop wọn ẹ jẹ́ kó ṣèdájọ́ wọn bẹ́ẹ̀ ni ó nítorí àsìkò tí gbogbo community apárapọ̀ tó máa dìde láti dáàbò bo ara wọn bí bẹ́ẹ̀ kọ́ wọn ò ní yé máa dẹ́kun igbe nínú community náà nítorí never trust your life protection in the hand of ìjọba nítorí ó fẹ́ dàbí pé ó wíkì o bẹ́ẹ̀ ni ó fẹ́ dàbí wípé ó wíkì tó bá ti dórí ibi pé kó ṣe tọ̀dọ̀ àwọn Fúlàní báyìí wọ́n wíkì díẹ̀ wọn ò lè ṣe nǹkan tó sọ bẹ́ẹ̀ ni kò jẹ́ kó wá pé how long will this killing stop when ìgbà wo ló máa tó stop ẹjọ́ ìgbà wo náà ló fẹ́ dópin ìgbà wo ló fẹ́ di pé oníkálukú wá ní òmìnira nítorí wàhálà àwọn Fúlàní ti pọ̀ jù ìkànnì ó jẹ́ kí wọ́n dáàbò bo ilẹ̀ wọn fúnra wọn kó má jókòó de ìjọba bẹ́ẹ̀ nìkan ní ti gbogbo ọ̀dọ́ Benue state tó bá ṣe tán láti dá gbogbo ẹ̀rú ẹ máa rí i pé gbogbo ẹ̀ ló máa straight bẹ́ẹ̀ ni tẹ́ ẹ kojú àwọn tó ń pa yín ẹ máa rí i pé àwọn gan wọ́n máa lè fi jìnnìjìnnì sá kúrò nílẹ̀ yín ẹ wo Yorùbá nation láfẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún òun la fi ń pariwo pé ẹ̀jẹ̀ àgbàlẹ̀ wa òmìnira ti tó lọ ẹ má jẹ́ káwọn ará bíi gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ ẹ̀yin mi bàbá mi bá mi bò ẹ bò kó lọ fà ẹ like ẹ share ẹ bá ń subscribe ẹ bá ń tẹ̀ sójú ẹ̀ ẹjọ́ yí àwọn èèyàn lọ́tún ló sì pé Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ ni mo fi sọ pé àwọn máa bẹ́ ọ bí ẹni bẹ́ ṣu ni àtẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀ nà gbogbo ẹni tó wá láwọn ní dé ńkọ́ òun máa láwọn ní dé bá God bless Yorùbá nation Ọlọ́run á bùkún orílẹ̀-èdè mi ó dàbọ̀.